tàlájì àgbà. gbẹgẹdẹ gbiná o lọ́sọ̀gbọ̀ òròkì ìyẹn nípínlẹ̀ Ọ̀ṣun wọ́n dá ẹjọ́ lánàá Nurudeen Jackson ó tún wọlé padà gẹ́gẹ́ bí gómìnà ti ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n sì ní òun ni ó máa darí ìṣèjọba ọdún 4 lọ tí ò sí tí ó di lọ́wọ́ àdápa ni wọ́n dá ẹjọ́ náà ní Supreme Court kò sí síbi èèyàn lè lọ lẹ́yìn Supreme Court àfi kéèyàn lọ fọ̀rọ̀ sùn Ọlọ́run bọ́lọ́run ọba sì dájọ́ odijọ́ gbèǹde àlùkè àmọ́ wọ́n dá ẹjọ́ náà pa ní Supreme wípé Nurudeen Jackson Adeleke ní ọmọ tukọ̀ ìjọba lọ inú àwọn èèyàn sì dùn wọ́n tú jáde wọ́n ń jó wọ́n ń yọ̀ èéṣe tójú rí bẹ́ẹ̀ ẹ̀kọ́ ńlá nìyẹn kọ́ bí ẹ bá fún ọ lọ́pọ̀túnìtì mọ́ sílò opportunity kéńkélé tí wọ́n fún Nurudeen Adeleke ló lò dáadáa èéṣe tójú ò lò dáadáa nígbà tí wọ́n búra fún gẹ́gẹ́ bí gómìnà kọ́ wá nírẹ̀wẹ̀sì níjọ́ tí ilé ẹjọ́ gíga sọ pé kò lẹ́tọ̀ọ́ láti ṣe gómìnà kọ́ máa wá pé èló lọ́wọ́ à ń bẹ̀ ẹ̀jẹ̀ akówó kárówó wa díẹ̀ kárówó tá a fi dìbò èló lọ́wọ́ inú kọ ẹ má sanwó kankan fẹ́ nìkankan mọ́ ẹ má sanwó kankan fẹ́ nìkankan mọ́ àmọ́ bí ẹjọ́ ń lọ. kò ṣe bẹ́ẹ̀ ọgbàlẹ̀ ẹjọ́ tó ga kò tẹ́mi lọ́rùn lọ ni ọgbàlẹ̀ ẹjọ́ kò tẹ́mi lọ́rùn lọ. ọwọ́ bẹ̀rẹ̀ sí ní ṣẹṣẹ́ tí wọ́n expect gbogbo bíkíbi ní rọ̀jò síbi Olódùmarè ọ̀nla títì ọ̀nla omi ó ń ṣẹ́ná ojú pópó gbogbo nǹkan ló di ìdọ̀rùn ààbò tí ń bẹ nípínlẹ̀ Ọ̀ṣun ọ̀sẹ̀lẹ̀ bẹ́ẹ̀ rí láàrin àsìkò péréte tí ò tó sùn mẹ́ta yìí ọ ti wín ní máìndì gbogbo àwọn èèyàn ọfẹ́ ṣe kinní kan gbà kan nú àwẹ̀ tírélà wọn fi ń hara ìsí fáwọn èèyàn ẹ kàn ṣàdédé ní ládùúgbò ilé kinní kan ilé láàmọ́ ilé gbá ilé àwo èèyàn ilé mélòó ní bẹ́ẹ̀nbẹ́ẹ́ 40 ilé ní bẹ́ẹ̀nbẹ́ẹ́ lọ gbé ráìsì fún wọn. ọ̀hà bẹ́ẹ̀ ó ìmpírẹ́sì àwọn èèyàn ibi ẹnu bá ti jẹ ojú àmọ́ tì ń bẹ̀. Nurudeen Jackson bó ṣe di ẹni ayé ń fẹ́ nìyí